Kéré o ọmọ Yorùbá àtàtà níbikíbi tẹ́ ẹ bá wà, kéré o etí yín mélòó méjì kí lẹ fi ń ṣe ẹ fi ń gbọ́ràn. Ẹ wò ó, mo sáré wá ṣòfófó fún yín ni. Ẹ má jẹ́ ń tàn yín, nínú ohun tó yẹ ká máa fi ṣe ohun àlùmọ́nì ilẹ̀ tá a máa fi pawó bórílẹ̀-èdè Yorùbá bá dé, wọ́n ti gbé e fún àwọn Fúlàní. Wọ́n ti gbé e fún àwọn gómìnà yìí ti gbé e fún Fúlàní láì mọ̀ wípé ilẹ̀ òòṣà lòún tà. Àtọ́bá o àti ìjòyè tó wà ń bẹ̀ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí, bóyá òye wọn pé ilẹ̀ òòṣà òun ni. Ẹ farabalẹ̀ ẹ máa bá mi bọ̀, fídíò ẹ̀rí ń bẹ lórí ètò ẹ̀rí máa jẹ́ mìíṣó. Ẹ̀rí máa jẹ́ mìíṣó ń bẹ láti fi hàn yín gẹ́gẹ́ bó ṣe lọ gangan. Níbo ló ti ṣẹlẹ̀? Àgọ́ Òwu ni wọ́n ń pòkọ̀ ìlú yìí nípínlẹ̀ Ọ̀ṣun. Ní ilẹ̀ òòṣà tí ń pa owó tó yẹ kó máa pa owó bí ìran Yorùbá bórílẹ̀-èdè wa bá ti tẹ̀ wá lọ́wọ́, tá a máa fi ṣòwò, tá a máa fi mú kí ìlú wa ó máa dàgbà, kí ìlú tiwa náà ó dàbí ìlú òyìnbó níbi tí àwọn ẹ̀gbọ́n wa, àwọn àbúrò wa, àwọn bàbá wa, àwọn ìyá wa tí wọ́n ti wà fún ọ̀pọ̀lọpọ̀ ọdún. Tó jẹ́ pé ọ̀pọ̀ ti dàgbà àti padà wálé. Ṣùgbọ́n báwo ni wọ́n ó ṣe padà wálé nígbà tí wọ́n rí wọn bí wọ́n ṣe ń pa wọ́n ń Benue, tí wọ́n ń kó ọ̀dọ́ nínú ilé kan, ẹni mẹ́jọ wọ́n pa á lẹ́ẹ̀kan, wọ́n sì ń pariwo Allahu Akbar. Wọ́n ń pariwo Allahu Akbar. Ṣé Ọlọ́run ló rán wọn ṣẹ́? Ṣé mẹ́ẹ̀lẹ́ nìkan wàá fìlú tó wà tó jẹ́ pé mèmí ò mí, èèrà ọ̀rá, ó ń jẹun lásìkò, ó ń sùn lásìkò, ó lè rìn nígbà tó wù ú ní ọmọ àbọ̀. Ìdí rèé tí Pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè, Olóyè Sunday Adéyẹmọ àti gbogbo àwọn àgbààgbà, àwọn ọ̀dọ́, àwọn ọmọdé, àwọn ọkùnrin, àwọn obìnrin tí wọ́n ń pariwo pẹ̀lú àwọn lọ́balọ́ba wa wípé ẹ fún wa lómìnira. Ẹ jẹ́ kí gbogbo àwa náà gbogbo wa parapọ̀ ká pariwo fún òmìnira orílẹ̀-èdè Yorùbá. A rí nínú àwọn gómìnà tó jẹ́ tiwa o, àmọ́ a rí nínú àwọn ọ̀tá. Nílùú Ìbàdàn, bí wọ́n ṣe ń ṣe náà rèé, tí wọ́n ń wa kùsà tó ń wà káàkiri ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó bẹ̀rẹ̀ sí ní dèṣù. Ṣé bíbi tí wọ́n ti ń wa kùsà Fúlàní ló máa ń pọ̀ ńbẹ̀? Yorùbá mélòó ló láyè láti máa gbẹ́hò? Yorùbá mélòó? Haúsá Fúlàní ló bá ń bẹ̀. Nígbà tẹ́ ẹ bá múlẹ̀ wa tẹ́ ẹ ti tà á, ìdí tó yẹ ká fi ṣohun àlùmọ́nì ká fi rí owó, ẹ dákun kílẹ̀ ní ká máa ná. Gbogbo ìdílé àwọn gómìnà yìí kẹ̀dẹ̀ rí, gbogbo wọn ló lówó. Kílẹ̀ tún fẹ́ wá? Ṣé ẹ máa gba sámà lọ́wọ́ Ọlọ́run? Ọlọ́run sì wàá mú lówó ọ̀rọ̀ alẹ̀, ilẹ̀ tún ṣẹ́kù ńlẹ̀. Ẹ dákun ẹ jẹ́ ń gbé yín débẹ̀ díẹ̀ náà. Ẹ jẹ́ kọ́kọ́ wo fídíò kékeré yìí, mi ń bá padà dé, tó bá yá ń wàá gbé gbogbo ẹ̀ fún yín, kẹ́ ẹ kúkú farabalẹ̀ wò nínú ilé. Ẹ má jẹ́ ń gbà yín lásìkò. Ẹ gbọ́ ẹ̀wọ̀n tí àwọn ènìyàn sọ àti bí wọ́n ṣe yarí fún gómìnà wípé ilẹ̀ òòṣà òun leléyìí tó ta. Bá ń fohùn sí fídíò yìí nínú ilé. Wọ́n fẹ́ wá góòlù ní o. Ẹ káàbọ̀ padà ọmọ Yorùbá. Ṣé bẹ́ẹ̀ ti rí? Ẹ wo àrà tí àwọn aráàlú yìí ń dá, tí àwọn bàbá yìí níbi tí wọ́n ti wà tó jẹ́ pé bẹ́ẹ̀ ni wọ́n bí bàbá tó sọ̀rọ̀ yìí sí àtìyá yìí tí wọ́n fi dàgbà tó yìí, ibẹ̀ ni wọ́n ti ń mú nǹkan wọn, tí wọ́n ti ń rọra ń dá oko wọn, tí wọ́n fi rán ọmọ wọn léèwé táwọn náà sì ń jẹ. Tẹ́nìkan wá dé lónìí
lọ́sàn gangan yìí tó ní government settlement ni kí lẹ ti ń wò látìgbà tí wọ́n ti ń lò ó ẹ wá ń lo ọgbọ́n àlùmọ̀kọ́rọ́yí fún wọn àwọn yẹn wá yarí báyìí wípé rọ o góòdì àwọn náà fẹ́ wà. Ẹ dákun nínú gbogbo ìlú tó wà nílẹ̀ Yorùbá mo fẹ́ lè sọ wípé kò sílùú kan tẹ́ ẹ̀ ní rí ohun àlùmọ́nì kan bẹ̀ ló fi jẹ́ pé nínú ẹ̀yà tó ń bẹ Nàìjíríà àwa lọ́lọ́run bùkún fún jù. Bẹ́ẹ̀ ni mo sọ ọ́nú ètò mi kan lánàá mo ní ká kàwé Yorùbá ló ṣíwájú ká nímọ̀ Yorùbá ló ṣíwájú gbogbo àwọn ẹ̀yà yòókù Nàìjíríà. Bẹ́ẹ̀ ni ká ní ọgbọ́n àwa lọ́lọ́run fi fún ká lówó àwa ni àwọn ẹ̀yà yòókù tó bá lówó jù wá lọ wọ́n fọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí ni bọ́ ẹ bá kó 10 rú wọn jọ ẹyọ kan lówó ẹ̀ mọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá kó 10 jọ nílẹ̀ Yorùbá ó ṣiṣẹ́ rówó ẹ̀ ni kó tó di wípé ayé wa dayé ọ̀làjú kálukú ń dára tó hùn àmọ́ síbẹ̀síbẹ̀ náà fáìlì ó yàtọ̀ sí fàlì torí pé wọ́n kọ́ wa àtúnra wa kọ́ àwa gẹ́gẹ́ lọmọlúàbí ọmọ tínú àbí tó níwà dáadáa. Ẹ gbọ́ ẹni bá mọ gómìnà yìí àtàwọn tó kù kí wọ́n dẹ́kun à ń ta nǹkan àlùmọ́nì ilẹ̀ Yorùbá. Wọ́n ní àwọn sáńbọọdù kan wà káàkiri tí wọ́n gbé káàkiri tí wọ́n ń kọ kinní kan sí pé àwọn China náà ti talẹ̀ fún èmi ọmọ ń pa irun. Àmọ́ kí mo fẹ́ fàyọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń gbọ́ wa ni wípé lábẹ́ àkórí bó ti wù kó rí gbogbo ẹ̀dákẹ́dá èèyàn kéèyàn tó bá máa ṣe nǹkan tó bá máa ṣe kó o máa rò ó wò dáadáa kó o tó ṣe é. Ìgbésẹ̀ tó bá máa gbé láyé dákun máa gbìyànjú àti yiri ẹ̀ wò pé ìgbésẹ̀ tí mo fẹ́ gbé yìí ṣé ò ní bò mí lọ́wọ́. Ọdún mélòó ni gómìnà máa lò lórí àlééfà tó fi wá jẹ́ pé gbogbo ohun tẹ́ ẹ bá ti bá títà ni bóyá kẹlòmíì tí ń bọ̀ kó má bàa bá rẹ̀ kan lẹ̀ àbí kẹ́yìn sákàn ló bámúbámú ni mo yó èmi ọmọ pé bí ń pọ̀ mọ́ ẹnìkan ọ̀kan. Ìjọ wo la máa ṣe léyìí dà bí bàbá wa Pòfẹ́sọ̀ Adébánjí Akíntóyè bó ṣe ń pariwo tó ẹgbẹ́ ẹ̀yin tọ́lọ́run fẹ́ lò ẹ lọ wo fídíò mi kan ti jáde báyìí nínú channel kejì ẹ gbọ́ nǹkan tí Bíṣọ̀bù Oyèdèpọ̀ sọ. Gbogbo ẹ̀yin alòdì ẹ̀yin ọ̀tá ọmọ Yorùbá èmi ò ní yé pariwo ẹ lọ dira ẹ lọ múra lẹ̀ ọ̀tá wa ò tí ì sinmi àwọn tó ń fẹ́ ṣubú ìran Yorùbá wọ́n pọ̀ sí lójoojúmọ́ ni gbogbo wọn kọ́ lọ̀tá láti ta o gbogbo wọn kọ́ ń Fúlàní o ẹ fẹ́ gbọ́ gbogbo wọn sì kọ́ ní Ìgbò inú ìran Yorùbá inú ìran wa pọ̀ nù wọn. Bíbélì náà sì sọ pé ó ní aráalé ènìyàn ní ọ̀tá rẹ̀ bẹ́ẹ̀ ni aráalé ènìyàn òun ní ọ̀tá ẹ. Tíjọba ìpínlẹ̀ Ọ̀ṣun tó bá ta gbogbo òdì tó wà ní tiẹ̀ típínlẹ̀ Ọ̀yọ́ tó ta tiẹ̀ tíkìtì Oǹdó tí wọ́n ta bítúmẹ́ǹtì ta gbogbo nǹkan tí wọ́n ní lọ́hùn-ún ẹ dákun kí lẹ ní káwọ́ òfìṣòwò tó bá yá ẹ sì tà á fún àwọn ìsáyédà kẹta fún Ìgbò àbí ìran Fúlàní yìí tàbí àwọn China ẹ ṣe ròyìn pé ìgbà ọ̀tọ̀ lọ bí òréré ìrìn ọjọ́ kan ọdún kan kì í tọ́ lọ bí ọ̀pá àbọ̀n. Bẹ́ẹ̀ ni ọmọ Yorùbá bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa bá mi kọ síbẹ̀ ìyípadà àti orílẹ̀-èdè Yorùbá la fẹ́. Mo fẹ́ kí gbogbo ìran Yorùbá pátápátá tó ń gbọ́ mi kí wọ́n mọ̀ pé àwọn kan ń bẹ nínú ìran yìí tó jẹ́ pé wọn ò fẹ́ àṣeyọrí orílẹ̀-èdè Yorùbá àmọ́ síbẹ̀síbẹ̀ a ti ṣàṣeyọrí yìí ná a lè fẹ́ rú ẹ̀kùn nínú ìrìn àjò. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ nìkan bá ti ń gbé sókè àwọn kan máa ń fà á wálẹ̀ ṣùgbọ́n bọ́wọ́ àwa tá a bá ń gbé sókè bọ́ bá ti lágbára ju tiwọn lọ wọ́n pàpà sẹ́ńpẹ́ ni. Ẹ wo orú gómìnà yìí
àwọn tọ́rọ̀ kàn torí pé wọn ò sọ fún wa gangan pé bóyá gómìnà ni o àbẹ́nìkan ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ tí wọ́n sì gbílò fídíò kékeré ìyókùn fún yín báyìí òun ni wípé wọ́n fẹ́ wa góòdì wulẹ̀ yìí àwọn bàbá àti ìyá tó wà ń bẹ̀ sì ti mọ̀ pé góòdì wà lórí ilẹ̀ àwọn kí ní ṣe tẹ́ ẹ̀ kọ́ wọn bọ́n ṣe wà á kẹ́ máa wá kó fáwọn àjọba ká máa rà á lọ́wọ́ yín ẹ wá ṣẹ̀ṣẹ̀ lọ gbé àwọn kan wá láti ibì kan ẹ̀yìn ọ̀rà ẹ gbowó káàṣì káwọn tó máa gbẹ́lẹ̀ lọ kálukú owó ti dàpá pín ẹ máa wá lo owó bó ṣe wù yín ẹ máa ra mọ́tò fóbìnrin ẹ máa rà iná àwọn ọmọ tí yín máa jẹun ẹ má gbàgbé wípé ilé tá a bá fi tọ́mọ èrè ìyẹn owó ẹ bá wo fídíò yìí bẹ́ẹ̀ bá ti wò ó tán ká máa dágbére fúnra wa pé a tún pàdé ẹ dákun ẹ bá mi like ẹ subscribe sí channel mi tó bá jẹ́ gbà àkọ́kọ́ rèé ẹ bá mi comment ẹ jẹ́ pọ̀ ẹ bá mi share ẹ jẹ́ wọ̀ gbòòrò ayé lọ gómìnà Ọ̀tàlẹ̀ Òòṣà aráàlú yarí òun rèé ẹ̀ ń ṣó níbẹ̀.